A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti sọ lánàá wípé ìwádìí tí ẹ̀ṣọ́ aláàbò ṣe àfihàn wípé ìdúgbàmù tí ó wáyé ní agbègbè Bódìjà ní ọjọ́ Ìṣẹ́gun ni ó wá nípasẹ̀ àdó olóró tí àwọn arúfin ìwakùsà ti kó pamọ́. Kò dín ní ènìyàn 10 tí ó di olóògbé tí àwọn 15 wà ní ilé ìwòsàn lẹ́yìn ìdúgbàmù àdó olóró tí ó ní ìpalára apá kan ọ́fíìsì gómìnà tí ó wà ní ọgbà ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé Attorney General àná tí í ṣe mínísítà fún ẹ̀ka ìdájọ́ Olóyè Bọ́lá Ìgè pẹ̀lú àwọn ilé kan ní Ológun Ẹrú, Apẹtẹ, New Garage, Báṣọ̀run, Àkóbò, Sango àti Ẹlẹ́yẹlé. Mákindé tí ó ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ yìí sọ wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́. Ẹnikẹ́ni tí wọ́n bá gbámú wípé ó lọ́wọ́ nínú ìjàmbá yìí yóò fojú winá òfin. Ìwádìí lérèfé ni ó ṣe àfihàn wípé àwọn arúfin ìwakùsà tí wọ́n ń gbé ní agbègbè Bódìjà ti kó àdó olóró pamọ́. Èyí ló fa ìdúgbàmù, ṣùgbọ́n ìwádìí ṣì ń lọ lọ́wọ́. Akọ̀ròyìn tí ó ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ yìí jábọ̀ wípé kò dín ní ènìyàn 10 tí ó di olóògbé, ṣùgbọ́n gómìnà ní ènìyàn 2 ni ó di olóògbé nígbà tí àwọn 77 fi ara pa. Mákindé fi kún un wípé ìjọba yóò san gbogbo owó ilé ìwòsàn àwọn tí ó fi ara pa. Bákan náà ni ó ṣèlérí wípé ìjọba yóò ṣe àtìlẹ́yìn fún àwọn tí ilé wọn fara kááṣá ìdúgbàmù láti tún un ṣe. Ó wáá rọ àwọn olùgbé láti ṣe sùúrù bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdóòlà ẹ̀mí ti ń lọ lọ́wọ́. Áḿbúláǹsì, iná pàjáwìrì àti ohun èlò mìíràn ti wà ní ìkàlẹ̀ láti fi kó àwọn tí ó farapa lọ ilé ìwòsàn láàrin Ìbàdàn. Ó ní àwọn ti ṣe àbẹ̀wò sí UCH láti lọ rí lára àwọn tí wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀. Kí àwọn olùgbé pe nọ́mbà 615 fún ìpè pàjáwìrì bí ohunkóhun bá ṣẹlẹ̀, kí wọ́n sì fi ààyè gba àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìdóòlà ẹ̀mí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọ̀dọ́ Middle Belt Youth Forum ni wọ́n ń gbèrò àti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn lónìí ní ìlú Àbújá láti fi ṣe ìfẹ̀hónúhàn lórí ìwà ìjínigbé àti àìsí ààbò tí ó ti di àjàkálẹ̀ àrùn. Èyí ń wáyé bí iléeṣẹ́ ológun ṣe fi ọwọ́ ṣìkún òfin mú afurasí adàlúrú 10. Ààrẹ ẹgbẹ́ Middle Belt Brent Kane ṣe àlàyé wípé àwọn olùfẹ̀hónúhàn yóò rìn lọ ní wọ́ọ́rọ́wọ́ lọ sí ọ́fíìsì Attorney General of the Federation kí wọ́n sì béèrè wípé kí ó ṣe ìkéde àwọn ajínigbé àti agbébọn gẹ́gẹ́ bí adàlúrú kí wọ́n sì fi òpin sí ìpànìyàn àti ìwà ìjínigbé lórílẹ̀-èdè. Ìfẹ̀hónúhàn yìí ń bẹ̀rẹ̀ bí àwọn 19 tí wọ́n jí gbé ní agbègbè Dutsen-Alhaji ìjọba ìbílẹ̀ Kanṣu Buhari ṣe ń lo ọjọ́ 7 ní àkàtà àwọn ajínigbé. Bẹ́ẹ̀ làwọn ajínigbé yìí ń béèrè fún 700 million naira owó ìdásílẹ̀ fún 9 nínú àwọn tí wọ́n jí gbé. Àwọn ajínigbé yìí ti pa 4 nínú àwọn tí wọ́n jí gbé. Lára wọn ni Nabihah Al-Kadriya, akẹ́kọ̀ọ́ onípele 4 láti Ahmadu Bello University Zaria àti Fọláṣadé Àríyọ̀, ọmọ ọdún 13. Nabihah ni wọ́n jí gbé pẹ̀lú ẹbí rẹ̀ 6. Lára wọn ni Najiha, akẹ́kọ̀ọ́ onípele 5 àti Nadira, akẹ́kọ̀ọ́ onípele 3 pẹ̀lú bàbá rẹ̀ Alhaji Monsur Al-Kadriya. Bí wọ́n ṣe ní kí ó san 60 mílíọ̀nù náírà fún ìyọ̀ǹda àwọn ọmọbìnrin rẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n yarí wípé ó gbọ́dọ̀ san 100 mílíọ̀nù náírà 100 million naira ó sì gbọ́dọ̀ san owó yìí títí Ọjọ́rú. Bákan náà ni ìyá Fọláṣadé Àríyọ̀ àti àwọn àbúrò rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ṣì wà ní àkàtà àwọn ajínigbé. Àwọn ajínigbé yìí ni a gbọ́ wípé wọ́n ń pa lára àwọn tí wọ́n jí gbé látàrí àìtètè rí owó gbà lọ́wọ́ àwọn ẹbí wọn. Ìṣẹ̀lẹ̀ yìí ni ó wá fa ìbínú yọ lórílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde ni ààrẹ àjọ Middle Belt Forum Kane ti sọ wípé ìpànìyàn àti ìwà ìjínigbé ní ẹkùn àríwá ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìdílé sínú ìdààmú. Ó ní àwọn ajínigbé àti báńdíìtì ń ṣiṣẹ́ bí adàlúrú
àdàlúrú. Fún ìdí èyí ni wọ́n ṣe máa mú wọn fún àdàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu sọ wípé òun kò ní sinmi títí ìwà gbogbo àwọn amòòkùnṣìkà bíi Boko Haram, Ansaru Militant, Bandits àti ẹgbẹ́ ajínigbé yóò fi di àfìsẹ́yìn. Ìlérí ààrẹ yìí ń wáyé lẹ́yìn gúlégúlé àwọn àdàlúrú tí wọ́n ń ṣe ìkọlù káàkiri orílẹ̀-èdè títí kan ìlú Àbújá. Èyí ló mú ààrẹ ní ìpàdé pẹ̀lú àwọn olórí aláàbò. Níbi ìpàdé yìí la ti rí olórí ológun agbèfọ́ba General Christopher Musa, olórí ológun orí ilẹ̀ Lieutenant General Taoreed Lágbájá, olórí ológun orí omi Vice Admiral Emmanuel Ogala, olórí ológun òfurufú Air Marshal Hasan Abubakar, ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun àti àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò mìíràn. Bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tíì mọ kúlẹ̀kúlẹ̀ ìpàdé ọ̀hún, ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Ààrẹ Tinubu ń ṣe àgbéyẹ̀wò lórí ètò ààbò àti ìgbésẹ̀ láti ṣẹ́gun ìwà ìjínigbé àti àdàlúrú. Gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ni wọ́n mú àbá wá lórí ìgbésẹ̀ láti gbógun ti ìṣòro ààbò. Bákan náà ni Ẹgbẹ́tókun gbé ìgbésẹ̀ láti ní ìpàdé pẹ̀lú àwọn adarí Tactical Squad àti Task Force bí ó ti pàṣẹ kí igbákejì ọ̀gá ọlọ́pàá gbáradì pẹ̀lú ìhámọ́ra ogun láti gbógun ti ìwà ọ̀daràn láwùjọ. Ìpàdé yìí ń wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí Mínísítà Agbègbè Ilé Ìjọba Nyesom Wike ní ìpàdé pàjáwìrì pẹ̀lú olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò lórí ìwà ọ̀dájú tí àwọn ajínigbé ń hù sí àwọn olùgbé ìlú Àbújá bí wọ́n ṣe gùnlé ìpànìyàn àti ìfipágbowó ìdásílẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani náà ké gbàjarè lórí ìkọlù ní ojúnà Àbújá sí Kaduna. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ Yorùbá Social Political Group àti Afẹ́nifẹ́re náà ń ké sí ìjọba àpapọ̀ láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ó ní kíkọ̀ tí wọ́n kọ̀ láti lo BVN àti NIN fi wádìí àwọn ọ̀daràn jẹ́ àléébù fún àwọn ẹ̀ṣọ́ aláàbò. Ẹgbẹ́ Miyetti Allah náà ò gbẹ́yìn. Wọ́n ní àwọn yóò ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ Vigilante láti fi ṣàlékún ètò ààbò ní ìpínlẹ̀ Nasarawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Igbákejì gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́, agbẹjọ́rò Iyìọ́lá Ọládòkun ti ké gbàjarè wípé wọ́n ti sọ òun di aláìnílélórí lẹ́yìn ìdúgbàmù àdó olóró tí ó wáyé ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ni Ọládòkun ti sọ èyí. Ìròyìn jábọ̀ wípé ìdúgbàmù wáyé ní Dẹ̀jọ́ Oyèlése Close, Bódìjà Housing Estate, Ìbàdàn. Ilé Ọládòkun wà lára àwọn ilé tí ìdúgbàmù ti ní ipa lára. Igbákejì gómìnà àná nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá sọ wípé òun pẹ̀lú ìdílé rẹ̀ kò lè sun inú ilé mọ́ látàrí ọṣẹ́ tí ìdúgbàmù yìí ṣe sí ilé wọn lára. Ó ní ọ̀rẹ́ kan ni ó pèsè ibùgbé fún òun pẹ̀lú ìyàwó òun lẹ́yìn ìdúgbàmù alẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ohun ìní tí iye rẹ̀ wọ ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà ní ìdúgbàmù yìí ti bàjẹ́. Ọládòkun tẹ̀síwájú, ó ní àwọn ń wo eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lọ́wọ́ ní ìdúgbàmù wáyé. Gbogbo ilẹ̀kùn tí ó wà ní títì pa ni ó fi agídí ṣí sílẹ̀ lójijì. Ó ní gbogbo irin ojú fèrèsé, ẹnu ọ̀nà títí kan àjà ni ó bàjẹ́, ṣùgbọ́n òun dúpẹ́ wípé ẹnikẹ́ni nínú òun pẹ̀lú ìyàwó rẹ̀ kò farapa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe ìkìlọ̀ fún àwọn olùgbé Èkó kí wọ́n ṣọ́ra pẹ̀lú jíjẹ ìpékeré plantain chips nítorí ọ̀pọ̀ nínú wọn ni ó ti ní àbàwọ́n láti ibi tí wọ́n ti ń pèsè rẹ̀. Lagos State Consumer Protection Agency (LASCOPA) ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tí ó fi fèsì sí àwòrán tí ó gbòde kan lórí ẹ̀rọ ayélujára. Níbẹ̀ ni ẹni ọ̀rọ̀ ṣojú rẹ̀ ti ṣe àfihàn bí wọ́n ṣe ń ju rọ́bà sínú òróró gbígbóná tí wọ́n fi ń dín ìpékeré. Àjọ LASCOPA ní àwọn tí ń ṣe ìwádìí bí wọ́n ti jẹ́jẹ̀ẹ́ láti fi irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ jófin. Wọ́n wá rọ ará ìlú
kí wọ́n ran ìjọba lọ́wọ́ láti pe àkíyèsí bí wọ́n bá kófìrí ẹni tí ó ń hu ìwà tí ó lè mú ìpalára bá ará ìlú láàárín àwọn tí wọ́n ń ta ohun jíjẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ The Concerned Nigerian Group (CNG) ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó ṣe àmúlò ìmọ̀ àti ìrírí igbákejì ọ̀gá ọlọ́pàá yányán tí wọ́n jáwèé gbélé-e fún tí ó tún ń jẹ́jọ́ lọ́wọ́, Abba Kyari, láti fi gbógun ti ìṣòro ààbò tó ń fojoojúmọ́ peléke sí i lórílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde tí alámòjútó ẹgbẹ́ Ṣẹ́gun Rótìmí, igbákejì rẹ̀ Musa Shehu àti akọ̀wé ẹgbẹ́ Nnamdi Sylvester bu ọwọ́ lù, ní CNG ti fi èròǹgbà wọn hàn lórí ìkọlù sí àwọn ẹbí ní agbègbè Kánsù Buhari ìlú Àbújá. Ẹgbẹ́ yìí tẹnumọ́ ipò tí ètò ààbò wà lórílẹ̀-èdè, bí wọ́n ti rọ Ààrẹ Tinubu láti tètè gbé ìgbésẹ̀, àìjẹ́ bẹ́ẹ̀ iná ìjọba rẹ̀ yóò jó àjórẹ̀yìn. Á ṣì wà nínú ìtàn wípé ìjọba rẹ̀ ni ó burú fún jùlọ. CNG bu ẹnu àtẹ́ lu bí ìwà ìjínigbé ṣe ń pọ̀ sí i ní kòrókòrò ojú ìjọba, pàápàá jùlọ ní Satellite Town ìlú Àbújá. Wọ́n tọ́ka sí ojúnà Àbújá sí Kaduna àti Birnin Gwari sí Zamfara níbi tí ìwà ìjínigbé sodo sí. Bákan náà ni wọ́n dárúkọ àwọn ìpínlẹ̀ bíi Plateau, Zamfara, Borno níbi tí àwọn ajínigbé ti gbàjọba. CNG ṣe ìrántí àṣeyọrí ìgbìyànjú ikọ̀ tí Abba Kyari darí, bí òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ ṣe ṣẹ́gun àwọn ọ̀daràn. Láàárín àwọn ẹ̀ṣọ́ aláàbò, òun nìkan ṣoṣo ni ó fi ọwọ́ ṣìkún òfin mú Boko Haram terrorist tí wọ́n ń jí àwọn ọmọ iléèwé Chibok gbé ní ọdún 2014 ní ìpínlẹ̀ Borno. Ó mú ọlọ́rọ̀ àkọ́kọ́ láàárín àwọn ajínigbé lórílẹ̀-èdè, Evans. Bákan náà ni ó mú ajínigbé tí ó jí àwọn ọmọ iléèwé ní Ìkòròdú, Ẹ̀pẹ́ àti Turkish School ní ìpínlẹ̀ Ògùn. Lára àwọn ògbóǹtarìgì ajínigbé tí ó ti rámú láti rí Vampire, Houthi, Yellow, Wadume, Ability, Onyemaechi, Dragon, Biggie, Obangorilla, Zakariyau, Umar Abdulmalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn tí wọ́n ń da ọmọ orílẹ̀-èdè rere láàmú. Wọ́n fi kún un wípé àsìkò ti tó láti ronú jinlẹ̀ kí ààrẹ sì gbé ìgbésẹ̀. Kyari ló lè ṣe é. Pẹ̀lú Kyari, ìwà ìjínigbé á dohun ìtàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.